Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. Orúkọ mi ni Mashola o. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi, mostly all the time. But sometimes I always said my videos, sometimes I speak English. I really appreciate all my subscribers for your support, for your love towards me. God Almighty will bless you. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá, àbúrò, bàbá, ẹ̀gbọ́n, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń support videos mi àti channel mi. God Almighty will bless you. Ọlọ́run á bá mi dúró ti gbogbo yín. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á gbọ́ àdúrà yín. Mo dúpẹ́ o. Mo tún ọpẹ́ dá nítorí pé wọ́n ní ẹni tó bá dúpẹ́ oore àná á rí mi gbà. Ẹ ṣé o. Ní agbára Ọlọ́run, àdúrà gbogbo wa á gbà o. Ọlọ́run á ṣí ojú àánú, á fi ran bàbá wa Tinubu lọ́wọ́, á bá wa gbé Nàìjíríà, á bá wa gbé sókè. Gbogbo ìkólọ Nàìjíríà ní agbára Ọlọ́run á padà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ subscribe sí fídíò mi. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ní àṣẹ Ọlọ́run ọba. Gist tèní, wọ́n ní Mariam, wọ́n ní ó bá kábíyèsí fa wàhálà o, wípé kí ló dé tí kábíyèsí máa sọ pé òun àti Ashley làwọn dá márèjì Queen Naomi pẹ̀lú àwọn rú. Ó lóun ò ní gbà. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ lérò, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. If today is your first time on my channel, please go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. Please subscribe, like, and comment. God Almighty will bless you. Ẹ̀yin èèyàn, Mariam jáde o, ó ní kí ló dé tí kábíyèsí máa sọ pé òun ló ń da relationship àwọn àti Queen Naomi rú. Wọ́n ní ṣòun ló ní kí Queen Naomi kúrò ní palace ni. Ó ní kábíyèsí á dẹ̀ máa sọ. Òun jẹ́ ọ̀tá wọn nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tí kábíyèsí bá ń ṣe, òun máa ń dúró ti kábíyèsí. Òun máa ń wà pẹ̀lú kábíyèsí. Òun máa ń support kábíyèsí. Pé kò yẹ kí kábíyèsí sọrú ọ̀rọ̀ báyìí. So ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Mariam sọ fún bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wípé ó yẹ kí kábíyèsí, ó yẹ kí wọ́n mọ̀ wípé òun kọ́ ló ní ọwọ́ sí lílọ Queen Naomi o. Ó ní látìgbà tóun ti dé palace àbí tóun ti gbọ́ nípa palace, ó ní Queen Naomi, ó ní wọ́n ti kó ẹrù wọn jáde kúrò nínú palace lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí kábíyèsí máa lọ ń bẹ̀ wọ́n padà. Ó ní sọ wá ní kíni tí tòun, ṣé òun lòun ní kán máa kẹ́rù wọn kúrò ní palace ni. Ó nígbà tóun dẹ̀ wà palace, ó ní Queen Naomi ti kẹ́rù ẹ̀ lọ. Ó ní Queen Naomi ò sí palace nígbà tóun wà ní palace. Ó wá ní kíni tòun. Ó ní kí wá ní tòun tí kábíyèsí wá sọ pé nítorí òun àti Ashley ni àwọn da márèjì àwọn àti Queen Naomi rú. Ó lóun kọ́ lòun da márèjì Queen Naomi àti kábíyèsí rú o. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ ní ìta ní ká wá sọ fún yín. Bí mo ṣe máa ń sọ, wọ́n gbé palace o, alẹ́ ìjì ni o. Nǹkan tí mo gbọ́ ni mo ní kí n wá torchlight sí, kí n wá sọ fún ẹ̀yin èèyàn o. So bí a ṣe gbọ́ nìyẹn. Ṣùgbọ́n mo ṣì máa sọ̀rọ̀ lórí nǹkan tí Mariam sọ yìí o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ gist yìí tán. Ẹ̀yin èèyàn lé, lóòótọ́ wọ́n ní Queen Naomi wọ́n kẹ́rù wọn kúrò ní palace lẹ́ẹ̀mẹ́ta tó jẹ́ pé kábíyèsí ló máa ń bẹ̀ wọ́n ni. Kí ni reason tí Queen Naomi fi kẹ́rù wọn kúrò ní palace lẹ́ẹ̀mẹ́ta? Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Lálákọ̀ọ́kọ́ nígbà tí kábíyèsí fẹ́ Queen Naomi, bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi, wọ́n ní kábíyèsí rí i pé wọn really wà matured. Gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe bó ṣe ń kó obìnrin oríṣiríṣi, ó ń bí Queen Naomi nínú.
kò dẹ̀ sí obìnrin tó lè gbarú ẹ̀. Àwọn nǹkan tí ó ń jẹ́ kí Queen Naomi kẹ́rù wọn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní àwọn obìnrin yìí kábíyèsí máa ń gbé wọn wá sínú chamber wọn tó máa ń sùn síbẹ̀. Obìnrin wo ló lè gbarú ẹ̀, jọ̀ọ́ ẹ sọ fún mi? Kí ìyàwó kó máa rí ọkọ ẹ̀ kí ó máa ní àfíà pẹ̀lú obìnrin míì ní matrimonial bed wọn. Obìnrin wo ló lè gbarú ẹ̀? Kò sí obìnrin tó lè gbarú ẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ èmi nígbà. Ìwọ Mariam tó ń sọ̀rọ̀ kò yẹ kó o sọ̀rọ̀ rárá because ó mọ̀ pé o yan ẹlẹ́dàá Queen Naomi jẹ ni. Ìgbà tó ń wá sí palace ó wà lábẹ́ ọkọ ẹ̀ náà. Ó dẹ̀ ń sọ fún ọkọ ẹ pé o fẹ́ lọ ṣe contract ní Ifẹ̀. Ó dẹ̀ wà nínú palace, wà nínú palace fóṣù kan, wà nínú palace fóṣù méjì. Obìnrin yìí ló máa dáná fún ẹ, wàá máa jẹ. Ṣé o kì í sùn palace ni àbó fẹ́ kábíyèsí? Ó wá la inú ẹ, ó wá ń sọ pé ò bá Queen Naomi nínú palace. Ó bá Queen Naomi nínú palace, ẹ̀yin náà kọ́ lẹ́lẹ́ Queen Naomi kó nínú palace. Nígbà tí gbogbo yín wá lẹ́yọ kọ̀ọ̀kan, ìwọ á wá, Àbígẹ́ Jagaban á wá, Tèmítọ́pẹ́ á wá, Ashley wà ńbẹ̀, Tóbi á wá, gbogbo yín wá. Ṣé tó bá yá kò ní sú obìnrin yẹn? Ṣé ìwọ tó ń sọ̀rọ̀ ẹ ṣé o lè gbarú ẹ̀ kọ́kọ́ ẹ máa gbé concubines wá bẹ́ẹ̀ nínú palace? Ṣé o lè gbarú ẹ̀? O ò lè gbarú ẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa. O ò lè gbarú ẹ̀. Ara ẹ gbóná, Mariam. Ara ẹ gbóná ju kó o gbarú ẹ̀ lọ. Woman yìí ó wá máa ṣe wàhálà. A máa ṣe wàhálà. Bí gbogbo wọn ṣe ń wá lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn o, to the extent pé wọ́n ní Queen Naomi àtúndáná fún wọn, gbogbo wọn á tún jẹ́, especially Mariam, because business partner ló pe ara ẹ̀ fún Queen Naomi, èyí tí kábíyèsí dẹ̀ introduce Queen Naomi sí as a business Mariam partner. ló wà ní palace o. Allegedly nǹkan tá a gbọ́ ni. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé, tí ọkùnrin bá ń kó obìnrin oríṣiríṣi wá sí inú ilé, tí ìyàwó dẹ̀ wà nínú ilé, báwo lẹ ṣe fẹ́ kí obìnrin yẹn feel? Ṣé inú obìnrin yẹn máa dùn ni àbí inú ẹ̀ máa bàjẹ́? Gbogbo àwọn nǹkan tí Queen Naomi rí nìyí tí wọ́n fi ní ó ti sú àwọn, pé àwọn fẹ́ move on. Ẹ wá ń sọ pé Mariam wá ń sọ pé o sí ní palace nígbà tí Queen Naomi kó lọ. Ìgbà tí Queen Naomi kó lọ ló tó wá palace. Irọ́ nìyẹn náà. Ìgbà tí Queen Naomi wà ní palace, òun wá sí palace náà as business partner. Meanwhile, òun fẹ́ kábíyèsí ni. So bó ṣe rí nìyẹn o, ẹ̀yin èèyàn. So a lot of things ni Queen Naomi ti go through pẹ̀lú gbogbo àwọn obìnrin tí kábíyèsí ń fẹ́ yìí. Ashley náà, ó pèrè ní family, òun bá Queen Naomi ṣọ̀rẹ́. Ó dẹ̀ ń fẹ́ kábíyèsí. Obìnrin wo ni ló máa rírun nǹkan báyẹn tí ò ní sá? Ṣé oògùn tí wọ́n fi poison Queen Naomi ní palace ní ká sọ ni? Àbí nǹkan tí àwọn ẹ̀gbọ́n kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta ìyálájẹ ìyá 1, 2, 3 tán fojú Queen Naomi rí? Ṣé òun la fẹ́ sọ? Ó ní òun ò mọ̀. Ó ní inú palace kọ́ lòun wà o. Ó ní Ashley nìkan ló wà nínú palace o. Ó ní so kí wá ní gbogbo wàhálà àti ìdààmú tí kábíyèsí wá ń kó sí òun lọ́rùn. So ẹ mọ̀ pé ìgbà tí Queen Naomi wà ní palace tí wọ́n lóyún, ẹ mọ̀ pé wọ́n ní wọ́n poison wọn. Wọ́n ti kọ́kọ́ ní miscarriage kan kó tó di pé wọ́n lọ. Then later ìgbà tó tún wà nínú oyún ẹ̀, wọ́n ní èyí tí wọ́n fi bí Tadéníkáwé, wọ́n ní wọ́n go through a lot of complication. Ọlọ́run ló yọ wọn. So wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi kúrò nínú palace tí wọ́n fi lọ sákúrẹ́ kí ó tó di pé gbogbo wọn wá ráyè láti máa wá sínú palace bó ṣe wù wọ́n. Ìgbà yẹn ni wọ́n ní opportunity láti máa wá sínú palace bó ṣe wù àwọn Mariam yìí. Ìwọ wá la ẹnu ẹ̀ ń sọ pé kí ló ṣe ẹ́? Pé ìwọ kọ́ ló lé Queen Naomi. Ìwọ ló lé Queen Naomi náà. Gbogbo yín lẹ lé Queen Naomi. Gbogbo ẹ̀yin tẹ́ da marriage kábíyèsí. Nǹkan tí kábíyèsí ń sọ all right. Ẹ̀yin lẹ da, especially ìwọ àti Mariam. Ẹ̀yin méjèèjì yẹn lẹ da marriage kábíyèsí rú. Ó wá ń sọ pé ìwọ kọ́ ló lé Queen Naomi. Wíwá tẹ̀ ń wá sí palace. Ẹ bó fi darí kábíyèsí àti Queen Naomi rú ni. Ó wá ń lanu ẹ̀ wá ń sọ pé ìwọ kọ́ ló lé Queen Naomi. Tó bá. Kò sí obìnrin tó lè gba irú ẹ̀ láéláé kó máa lè rí àwọn àlè ọkọ ẹ̀. Mariam,
ó wá palace ó gbé palace ó wà ń bẹ̀ fóṣù mẹ́ta ó dẹ̀ ló gbé palace ìwọ tó jẹ́ pé ọkọ ẹ ó ló máa kó gbẹrù ẹ ó máa wà nù palace. wà á wà nù palace fóṣù mẹ́ta wà á kó lọ́dọ̀ ọkọ ẹ wà á jókòó sáàfin ó dẹ̀ ń sọ pé wọ́n kọ́ ló lé Queen Naomi. Queen Naomi á dẹ̀ so oúnjẹ fún ẹ wà á jẹ ìwọ Ashley náà ò ń bá wọn ṣọ̀rẹ́ nígbà tí wọ́n mọ̀ ẹ́ pé o fẹ́ bá Queen Naomi ṣọ̀rẹ́ kí ló dé tó fẹ́ kábíyèsí ìgbà tó mọ̀ ẹ́ pé o fẹ́ kábíyèsí ò bá ti má bá Queen Naomi ṣọ̀rẹ́ ò bá ti dúró sórí ọwọ́ ẹ̀ kò sẹ́ni tó máa blame ẹ̀. So bí kábíyèsí ṣe sọ wípé ìwọ àti Mariam Ashley àti Mariam wọ́n lẹ́yìn lẹ da relationship àwọn àti Queen Naomi rù nǹkan tí kábíyèsí sọ làwa ní ká wá mú wá o mi ò kúkú bá yín gbé palace ẹ̀yin lẹ ń gbé palace fúnra yín ṣùgbọ́n tẹ́ bá gbé ọ̀rọ̀ yín wá sórí social media àwa máa torchlight sí i. So ẹ̀yin èèyàn lé gist yẹn ta ní ká mú wá fún yín ni o kábíyèsí ló jáde o náà ní pé allegedly bá ṣe gbọ́ ni o wọ́n ní pé Mariam àti Ashley ló da relationship àwọn àti Queen Naomi rù Mariam dẹ̀ ti jáde ó lóun kọ́ ló ń da relationship Queen Naomi àti kábíyèsí rú ó nígbà tóun wá sí palace òun ò bá Queen Naomi nínú palace ṣùgbọ́n ó ò bá Queen Naomi nínú palace bọ́ òun wá sí palace ó dẹ̀ mọ̀ pé kábíyèsí marry wọ́n níyàwó ó dẹ̀ ń wá sí palace nǹkan téèyàn ò bá lè gbà kéèyàn má ṣe fọmọ ẹnì kejì èèyàn so bó ṣe rí nìyẹn ẹ̀yin aráalé ọlọ́run á wà pẹ̀lú yín o etí tẹ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ fi ń tẹ like subscribe ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò òkè òkè lọ́wọ́ lálá yín á máa lọ lórúkọ olúwa o ẹ ṣé o èmi ọmọ yín ni o Mashola Gist TV ẹ subscribe o ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o I do appreciate you all. God bless you all. Thank you. Share this video, like and subscribe.